n kò lè wá síbi ìgbádé Ládọjà nítorí ohun tó ti wà láàrin ààrẹ ìjarùn nílẹ̀ wa olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ àti gómìnà Ọ̀yọ́ ìjẹrin Rashidi Ladọja tẹ́lẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ń fẹ́ mọ ohun tí yóò ṣẹlẹ̀ lọ́jọ́ 26 oṣù kẹsàn-án 2025 yìí, lọ́jọ́ tí wọn yóò gbé adé ka orí ọba Adéwọ̀lú Ládọjà gẹ́gẹ́ bí Olúbàdàn tuntun. Ṣé bàbá Ọbásanjọ́ yóò wá síbi ayẹyẹ yìí ni àbí ò ní wá? Ṣé yóò wá dọ̀bálẹ̀ fún Ládọjà ni àbí kò ní í débẹ̀? Àwọn míín sọ pé kò ní í yọjú nítorí pé òun ló ran Lámídì Adédìbú lọ́wọ́ tí wọ́n fi yọ Ládọjà nípò gómìnà nínú oṣù kínní ọdún 2006, pé kò lè wá síbi ayẹyẹ ìgbádé yìí nítorí ojú ọjọ́ kínní àfiwúrẹ́ ẹni tó ṣu a sì máa gbàgbé, ṣùgbọ́n ẹni wá nǹkan tó fi kó mí kò ní gbàgbé ọjọ́ náà láyé. Àmọ́ àwọn míín tó rántí èdè àìyedè tó wáyé láàrin Ọbásanjọ́ àti àwọn ọba kan lókè Ògùn lọ́jọ́ 15 oṣù kẹsàn-án 2023, níbi tí Ọbásanjọ́ ti pàṣẹ fáwọn ọba náà pé kí wọ́n dìde, kí wọ́n jókòó, kí wọ́n tún dìde, sọ pé kò sí ikú tí pàgbà tá à ní bá po lórí ẹ̀ níbẹ̀, kò sóhun tí yóò ṣẹlẹ̀ tí Ọbásanjọ́ yóò sáfẹ́ nìkan. Ní báyìí ṣá o, Ọbásanjọ́ ò ní lè wá síbi ìgbádé Ládọjà. Bẹ́ẹ̀ ni kì í ṣe nítorí ìbẹ̀rù tàbí nítorí ìbínú, nítorí pé bàbá náà wà ní ìrìn àjò míì ni. Àsìkò yìí ni àjọ àwọn orílẹ̀-èdè àgbáyé United Nations ń ṣèpàdé gbogbogbò wọn lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ọbásanjọ́ sì wà níbẹ̀ gẹ́gẹ́ bí ààrẹ àtijọ́ àti gẹ́gẹ́ bí ọ̀kan nínú àwọn àgbà májèóbàjẹ́ lágbàáyé. Nítorí ohun tí Ọbásanjọ́ kò ṣe ní wá nìyí, nítorí ìpàdé náà ṣe pàtàkì sí i. Àmọ́ bàbá náà ti kọ̀wé, ó kọ lẹ́tà ìkíni kú oríire sí ọba Rashidi Ladọjà níbi tó ti ṣàlàyé fún ọba náà pé òun kò sí nílé ni, tó sì ṣàdúrà pé kí adé pẹ́ lórí, kí bàtà pẹ́ lẹ́sẹ̀, pé ẹ̀mí ọba náà yóò gùn kọrin kése. Bí lẹ́tà yìí ti jáde táwọn èèyàn sì ń gbé ọ̀rọ̀ inú ẹ̀ kiri, láwọn kan ti ń sọ pé pẹ̀lú irú lẹ́tà báyìí, bí Ọbásanjọ́ bá padà sí Nàìjíríà yóò kàn yọ sí ọba Ládọjà níjọ́ kan gọ̀ǹbòrò ni. Ìdọ̀bálẹ̀ tí gbogbo èèyàn sì ti ń retí nì lójú wọn ni bàbá náà yóò ti nà án tán, tí yóò sì kí ọba náà, kí gbogbo ayé lè rí i pé òun ti wá forí balẹ̀ fọba. Nínú lẹ́tà tí Ọbásanjọ́ kọ yìí, ó ṣèkìlọ̀ fún Ládọjà o pé kó yẹra nídìí ọ̀rọ̀ gbogbo tó bá lè mú òun àti àwọn tí wọ́n bá wà níjọba gún ara wọn. Ó ní kó mọ̀ pé ọ̀rọ̀ ọba jíjẹ yàtọ̀ sí tòṣèlú, agbára wọn sì yàtọ̀ síra wọn. Ó ní kó yẹra pátápátá o, kó má da òṣèlú pọ̀ mọ́ ipò ọba, nítorí ipò tuntun tó wà báyìí, ibi téèyàn gbọ́dọ̀ ti ní ìtẹríba gan-an, téèyàn sì gbọ́dọ̀ ní àmójúkúrò ni. Ìkìlọ̀ náà kò yí ọ̀pọ̀ èèyàn ṣá o. Àwọn míín sì ń sọ pé kó tó di àsìkò yìí rárá ni Ládọjà ti kúrò nídìí òṣèlú, pé ó ti sọ ní gbangba pé òun kò tún ní bá wọn ṣe òṣèlú mọ́, torí òun ti wà nípò bàbá fún gbogbo èèyàn, kí wọ́n máa wá kí òun máa fún wọn ní ìmọ̀ràn lókù fóun. Bẹ́ẹ̀ nígbà tó fi ń sọ̀rọ̀ yìí, ipò Olúbàdàn kò tíì kàn, ó kàn nígbàgbọ́ pé àsìkò náà ti tó láti jáwọ́ nídìí òṣèlú ni. Bóyá bàbá Ọbásanjọ́ kò wá tì mọ̀ pé Ládọjà ti lóun kò ṣe òṣèlú mọ́ kó tó di ọba. Àmọ́ pẹ̀lú ẹ̀ náà o, kò sí ohun tó burú láti gba ọba náà nímọ̀ràn báyìí, kí kábíyèsí yìí lè mọ nǹkan tuntun tó gbé dání. Fún ẹni tí kò bá rántí dáadáa mọ́, olóṣèlú ni ọba Rashidi Ladọjà. Olóṣèlú ńlá sì ní pàápàá. Ó wà nílé ìgbìmọ̀ asòfin àpapọ̀ gẹ́gẹ́ bí sẹ́nẹ́tọ̀ láàrin ọdún 1992 sí 1993. Ẹgbẹ́ òṣèlú SDP tó sì ń ṣe ló bá débẹ̀. Nígbà tí ìjà sì dé ní 1993, tí ọ̀rọ̀ di ẹni orí yọ ó dilé, ọ̀kan nínú àwọn tó dúró lójú ìjà ní Rashidi Ladọjà ṣe, tí kinní náà sì jẹ́ kó sọ nǹkan nù nídìí ìjà ọ̀hún, pàápàá nígbà tí àwọn ológun tó fòfin de ìbò June 12 ń wá ẹ̀mí ẹ̀ káàkiri. Lẹ́yìn tí ìjà náà parí, lẹ́yìn tí wọ́n ti yanjú ọ̀rọ̀ náà bákan tí àwọn ológun míì gbàjọba, tí wọ́n ní àwọn yóò ṣètò ìdìbò míì, ìgbà náà ni Ládọjà tún jáde. Nígbà tó sì di ọdún 2003,
wọ́n dìbò fún gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. Kò pẹ́ tó gbàjọba nígbà tí ọ̀rọ̀ fún mi lówó n ò fún ọ lówó bẹ̀rẹ̀ láàrin òun àti ọ̀gá ẹ̀ tí í ṣe ọ̀gá olóṣèlú Ìbàdàn olóyè Lámídì Àríyìbí Adédìbú. Ohun tó sì fà á tí wọ́n fi yọ ọ́ nípò gómìnà yìí nìyẹn. Àmọ́ ọ̀rọ̀ náà lè má ṣeé ṣe bí kò bá lọ́wọ́ ààrẹ ìgbà náà olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ nínú. Ẹni tí Adédìbú rojọ́ fún tó sì gba ohun tí bàbá náà sọ tó sì kẹ̀yìn sí Ládọjà tó ní dandan ni kó lọ. Kò sí tàbí ṣùgbọ́n nínú ọ̀rọ̀ yìí, ọ̀rọ̀ tí Ọbásanjọ́ ń rántí nìyẹn, pàápàá nígbà tí Ládọjà fúnra ẹ̀ ti rojọ́ láìmọye ìgbà tó sì ti tú àṣírí ohun gbogbo tí Ọbásanjọ́ ṣe fóun fàyè gbọ́. Bí àwọn ṣe lọ sí ilé ẹ̀ lọ bẹ́ẹ̀, òun, Ọlágúnsóyè Òyìnlọ́lá, Olúṣẹ́gun Àgàgú àti Gbẹ́ngà Daniel tí àwọn mẹ́rẹ̀ẹ̀rin dọ̀bálẹ̀, àmọ́ tí Ọbásanjọ́ takú pé àfi kí òun lọ kọ̀wé fipò òun sílẹ̀, pé tí òun kò bá ṣe bẹ́ẹ̀ òun yóò lé òun dànù pẹ̀lú ìtìjú ni. Àti bí Bọ́lá Ajíbọ́lá, mínísítà ètò ìdájọ́ ilẹ̀ wa nígbà kan, ṣe bá àwọn níbẹ̀ tó sì sọ fún wọn pé irú ẹ̀bẹ̀ rádaràda wo làwọn ń bẹ̀ tí àwọn ń dọ̀bálẹ̀ kiri, pé ṣé àwọn náà kò mọ̀ pé alágbára kan làwọn náà ń ṣe láàyè ara tiwọn ni, pé kí òun Ládọjà jáde kí òun jà fitafita kí gbogbo ayé sì rí ohun tí Ọbásanjọ́ ṣe. Òótọ́ sì ní Ládọjà jà fitafita pẹ̀lú gbogbo agbára tí Ọbásanjọ́ sì ní gẹ́gẹ́ bí olórí orílẹ̀-èdè. Ilé ẹjọ́ tó ga jùlọ dá Ládọjà padà sípò gómìnà, wọ́n sì bu ẹnu àtẹ́lu àwọn tí wọ́n wà nídìí irú ìwà ìkà àti ìtẹ̀ òfin lójú bẹ́ẹ̀, èyí tí Ọbásanjọ́ pàápàá wà láàrin wọn. Àwọn ọ̀rọ̀ yìí ló dàbí pé Ọbásanjọ́ rò papọ̀ tó fi ń kìlọ̀ fún ọba Ládọjà báyìí pé kó má da òṣèlú pọ̀ mọ́ ipò ọba, nítorí lójú bàbá náà gbogbo ohun tó ṣẹlẹ̀ tí òun fi bá wọn lé Ládọjà lọ yìí àti gbogbo ohun tí Ládọjà náà ṣe nígbà náà, òṣèlú ni gbogbo ẹ̀, kò sì sí ohun tí olóṣèlú kò lè ṣe fúnra wọn. Àmọ́ ní báyìí kọ́gùn ọ̀rọ̀ náà ti kọ́gùn síbì kan. Ládọjà ọjọ́sí ti di Olúbàdàn tuntun. Olóyè Ọbásanjọ́ kò tí ì lè wá síbi ìwúyè, ó wà l'Amẹ́ríkà, àmọ́ bàbá náà kò ṣe kò wá kò ránṣẹ́ o. Ó ti ránṣẹ́, ó sì ti kìlọ̀ nígbàkigbà tó bá wá dé tó sì wá síbàdàn yóò dé ààfin Olúbàdàn, wọn yóò sì jọ sọ̀rọ̀ náà kó túbọ̀ yí ara wọn sí i. Ọláìwọlá Alága ló yẹ ọ̀rọ̀ bàbá Ọbásanjọ́ àti lẹ́tà ẹ̀ wò fún Ibùdó Àgbáyé fún Àṣà àtiṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. Ẹ kú kalẹ̀.